lórí gbogbo ọlọ́mú bọ́ǹbù ọlọ́mú òfò. Kí ló rí rí? Oríru rẹ̀ rí. Yóò fi dí ọ lẹ́nu ọgbọ̀n bẹ̀rẹ̀ ọ̀run nù. Ká ní pé mo ti ṣe ọ̀rẹ́ kọ́ ká ní pé mo ti wà friendly pẹ̀lú ọyàn yìí. Láti sanú dé mo fọkàn sọ́yàn. Kèé ṣerú ọyàn olómi oró yìí. Bọ́ọ̀ bá ń bá ọ̀daràn ni. Ọ̀gbẹ́ni oró lèmi náà. Irọ́ ni. Ọmọ oró ọmọ líle ni mí. Ta ló sọ bẹ́ẹ̀? Ní ọmọ kàtà lọ́bẹ̀rẹ̀ bá gáfìm lọ́wọ́ ẹni ó bí. Nígbà tó bá yìí gidi. Tí ìbá ṣe bẹ́ẹ̀ ni kí ṣe pọ́ ọmọ rìnrìn yà káàkiri. Ṣerú ọmú tó mú ni. Tọ́ ń gbọ́ ọlọ́múrọ̀rọ̀ máa wọlé. Tẹ́rẹ̀ nànà jalankájọ. Ìyá rẹ̀ síkọ́, bàbá rẹ̀ síkọ́. Tẹ́rẹ̀ nànà jalanká. Ó ti jójó yàrá. Mi ti pẹ́ lẹ́kì. Bàjọ́ àlẹ́kí ló ṣe jó lẹ́kì ní òpònú. Sọ́ọ̀rì tó wá burú jù ní ọmọ gbọ́. Eléyìí ti gángan. Kí la wá ṣe ti gángan. Ọ̀gbẹ́ni o ti ń gbẹ́mí mi crazy o. O ti ń gbẹ́mí lọ dídí, o ti ń gbẹ́mí lọ dídí, o ti ń lọ́dọ̀ káfí. Mọ̀mọ́ pé ìlú òkè ló ti wá ní. Àwọn ta ló wá láti ìlú òkè? Àṣẹ́gbèrè ló ti wá. Ọ̀fọ̀ fún dressing. Dressing olórí bá. Ọ̀fọ̀ fún dressing. Bí àbá múra báyìí lẹ́kọ̀ọ́ láyé fásọlá wọn kò mọ wẹ̀rẹ̀. Bàbá mo ti wá ní wà fọ́ pátápátá ni. Níbo ló ti wá? Èmi wà Pọ́landa. Ibẹ̀ lọ́wọ́ kan nípa ìgbà àlàdà báyìí. Tọ́ bá ti lọ́ ọmọ fún fẹ́ǹsì. Bó ti ń fẹ́ǹsì ọmọ ìjàpá ni. Àjàpá sí débẹ̀ ni. Láti sẹ́yìn dé Ṣakí. Tọ́ bá ti kó Ṣakí báyìí. Ọ̀nà Kútọ́nu. Ọ̀nkọ́ Kútọ́nu báyìí. Ibẹ̀ lọ́mọ gbà. Ọ̀gbẹ́ni Lákẹ́mẹ̀. Bàbá jẹ́ ti sàjẹ́ ikú màdóró ìbànújẹ́ mà ní kí màjèsí fòsánlẹ̀ kó gbọ̀run alákejì lọ. Iṣẹ́ mo ní kọ́ mọ́ wá pọ̀. Ok 100,000 owó sẹ́sẹ́ ẹni. Ẹni sùúrù tí wọ́n bá fún ẹ̀yin tẹ́ ẹ wọ dóbò lóòrù 100 sẹ́ ẹni. Máa sọ díẹ̀. Mo rò pé ẹ yá wèrè. Nígbà gbà yín tán 100,000. Owó ọ̀gá gbọ́, ìyá gbọ́, bàbá gbọ́, kọ́mọ ọgbọ́n, kọ́mọ ó pé gbogbo ẹ̀ ó jẹ́ 600,000. Ọmọ wa kọ́ṣẹ́ èbúlẹ̀ bùwà ṣé èbúlẹ̀ fẹ́ kọ́ mọ́. Èèwọ̀ wá lé yà àtọmọ dànù kọ́ gbàgá ní àwọn èrè. Ẹni sùúrù I know my right. Òpònú tó ṣe èbò jẹun àtẹ́lẹwọ́ ẹ. Open your palm. Ọya sọ́wọ́ rẹ tẹ́tí. Ẹ̀yin ní òpònú bí ẹnìwọ náà. Àárín gògùn ṣe báyìí. Má tẹrùn. Jọ ọ̀nàrùn sí ọkàn máa lọ. Báwo ẹ ṣe rí nìyẹn? Sọ́wọ́ rẹ tẹ́tí. Kí ni blog group ẹ̀? Blog kí ẹ fẹ́ fi yẹn ṣe ìtòlú ọ̀dọ́ lórí kókó ọmọ wa kọ́ṣẹ́ nù abẹ́ wa gbà nínú. Tí ò ní HIV. Kò lẹ́rọ̀ òun jẹ́ kọ́mọ tèmi rí HIV. Tí ò ní COVID. Ẹni kọ́ màá rẹ́ kọ́yìn káwó pàkọ́ rẹ̀. Ọba Elédùmarè àmàtó ẹbí léèrè o ìwọ lọba adáni apaniláìrò tìtẹ́lẹ̀ ó mà ṣe kú Sisi Quadri mà dùn wá gan o ṣùgbọ́n àtó ẹbí léèrè ṣe Sisi Quadri tún ti fi ikú ṣàgbà gbogbo wa báyìí ó jáde láyé ní ọjọ́ Friday ọjọ́ kìíní oṣù kẹta ọdún 2024 yìí lẹ́yìn tí ó ṣe àìsàn ráńpẹ́ kan tí ó sì padà mú ẹ̀mí rẹ̀ lọ. Ó mà ṣe o kábíyèsí ọba Elédùmarè òun ló ṣe pàtàkì kí gbogbo wa ó gbélé ayé ṣe rere káwọn èèyàn ó bá lè sọ dáadáa nípa wa ni. Ẹ wá gbọ́ bí gbogbo àtàgbà àtọmọdé òṣèré tíátà Yorùbá bí wọ́n ti ṣe ń ṣe lé ìdárò lẹ́yìn Sisi Quadri bẹ́ẹ̀ ni wọ́n ń sọ àwọn nǹkan tó dáa nípa Sisi Quadri. Wọ́n ní kì í ṣe ẹni tí máa ń yájú ságbà bẹ́ẹ̀ sì ni ó máa ń pọ́n ọmọdé bó ṣe ń pàgbàlé ni máa ń pọ́n ọmọdé lé. Ó mà ṣe o ẹ ti ẹ̀ jẹ́ agbó díẹ̀ nínú nǹkan tí àwọn àgbààgbà tọmọdé òṣèré tíátà tí wọ́n sọ nípa Sisi Quadri. Ọmọ yẹn jọmọ dáadáa níjọ́ tí mo ti mọ̀ ìyàjú sí mi rí mi dẹ̀ bá pàdé bí tó ti ń báyàn argue tàbí tó ń báyàn jà ó jọmọ gidi ó jọmọ dáadáa ọmọ tó lẹ́kọ̀ọ́ láti ilé wàláì ọmọ gidi ni. Location ni mo wà lọ́sàn-án ìtàn sọ fún wa pé tá a gbọ́ ẹnìkan ló ti ẹ̀ kọ́kọ́ pè mí láti jánu pé ó ṣáàkì mi pé ẹ pẹ̀lẹ́ ti Sis Quadri mo ní sá ló ń jẹ́ bẹ́ẹ̀ ó ní Sis Quadri kan mo ní kí ló ṣe é mo ní rárá kò sí kan tó jọ bẹ́ẹ̀ location ni mo wà mo ní àwọn olóṣè àwọn tó máa ń sọ̀rọ̀ òṣì káàkiri nìyẹn wípé tó wáyé pé bẹ́ẹ̀ ni màá ti gbọ́ location ti wà ló bá ní ǹjẹ́ kó dákẹ́ gbà yẹn ló bá ṣàkọ́tì so kò pẹ́ tí mo fẹ́ borí sẹ́ẹ̀tì ní àwọn èèyàn ṣàbẹ̀rẹ̀ sí ní ìyàwó Latifu Adédìméjì ló tiẹ̀ kọ́kọ́ ló bá ní yé òótọ́ mà lọ̀rọ̀ yìí mo nọ̀rọ̀ wo mo ní kó jẹ́ kí n wò mọ́ ṣe gbé nìyẹn oníkálùkù bẹ̀rẹ̀ sí ní gbé ńgbà yẹn ó surprise ní ọmọ kékeré tó ẹ́ pẹ́sẹ̀ fẹ́ máa gbádùn ilé ayé ẹ̀. Ọlọ́ṣàforíjì fún. Wàláì láàrin 30 minutes báyìí ara mi rọ̀ ni mi gẹ̀ẹ́sì ara mi mọ́ lórí sẹ́ẹ̀tì gbogbo wa kàn dúró báyìí la kàn wò ní pé kí tún lè lè. kí ló dé. I've never felt this way, honestly. You've been following me for a very long time. You know that. No, mi ò ṣe orúkọ báyìí rí, but Sisi Quadri, no. Mi ò tí believe it, honestly, till now. Mi ò tí believe it because you need to see how happy he was. Nígbà tá à ń ṣe skit owó ọmọ, he was
So definitely, guys, just be good. Wọ́n pariwo, wọ́n polongo ẹ̀ láti jọ́ pé kò sí nǹkan kan nílé ayé. Just be good. Any position tó bá wà, try to be good. Try to be nice to people. Try to be nice to people around you. But no, àwọn kan tí ṣì máa wọ́n ṣì wà adamant, wọ́n ṣì ń ṣe. There's nothing in this world. You need to see how happy he was. Láti bá mi ṣe skit yẹn and I'm not. Ọlọ́ba àforíjì wọn, ọlọ́ba. Èèyàn dáadáa ni, ọmọ dáadáa ni, ó ní respect gan, mo fẹ́ lè sọ pé extraordinarily ó respect ẹni tó bá jù lọ. Pẹ̀lú gbogbo ewu tó máa ń bú yẹn náà. Wow. Kò ń wojú ẹni tó bá jù lọ, at least a ti jíjọ wà lórí set bí ẹ̀ẹ̀mejì sẹ́ẹ̀mẹ́ta. Bẹ́ẹ̀ni mo rántí kọ́tà ìjọ ṣe ti àǹtí Rámọ́tà pẹ̀lú Asis Jamiu. Yes, mo rántí. Ìgbà tá a ṣe scene ibi tó ti fún mi ńláàdì tí mo ti gbóúnjẹ fún ọ yẹn ó fẹ́ bẹ̀ mí pa mo ní àìṣẹ́ là ń ṣe náà. Báwo ló ṣe fẹ́ tó bá ṣe bẹ́ẹ̀? Ó ní ẹ má bínú o, mo ní mi ìbínú mo ṣe máa bínú. Mo ní ọ̀dà tó bá fẹ́ kí n bínú yá fún mi lówó, ó dẹ̀ fún mi lówó. Ó fún yín lówó? Wow. Your industry ma, kí lẹ máa miss nípa Sis Quadri? Now is no more. Kí lẹ máa miss nípa ẹ̀? In fact, ṣé o ti rí èébú yẹn lásán? Mi rò pé a lè rẹ́ni tó máa replace ẹ̀ o, because that role for him is inbuilt. Wow. It is inbuilt. Mi rò pé a lè rẹ́ni tó lè replace ẹ̀, and we're going to miss him a great deal. Wow. A máa miss ẹ̀ gan. Ìkọ́ tẹ̀mí rẹ́kọ̀ọ́ rí bẹ́ẹ̀ ni pé one, ẹ tó ti jìyà iṣẹ́ for a very long time ni. Because ó ti wà for long. So tọ́lọ́ dẹ̀ wà á gbọ́ àdúrà ẹ̀ láti gbà yẹn. Tọ́lọ́ tó wá yẹ kó tún wà involved pẹ̀lú àwọn new actors nsìn tó ń rìn. So it's going to be a great loss for industry, for family, because no doubt it's going to be the breadwinner of the house. So all of us, someone like me, sir, as a producer, as a coordinator, I always want him around me. Wow. Because budget 2-3 scenes, is going to add flavor. Wow. To the production. So it's a great loss. I must tell you. So ẹni tó bá ń ṣe pọ̀ dáadáa ni. Dáadáa. Wow. Sẹ́mẹ́jì wà tí mo ti jáde tó ṣì wà bá mi ṣe. Wow. So we do work together frequently. Ọ̀run má kánjú, gbogbo wa là ń bọ̀. Kábíyèsí nìwọ Ọlọ́run, gbogbo wa la ṣì ń padà bọ̀ wá dòkú. Àmọ́ ẹ̀bẹ̀ kan làwa ò mọ̀ bẹ̀wọ̀ ọba Elédùmarè kó o bá wa tẹ́ Sis Quadri sí afẹ́fẹ́ rẹ̀, kó o sì bá wa rọ àti mọ̀lẹ́bí àtìyàwó àtọmọ tí Quadri Oyèbámijí fi ilẹ̀ sáyé lẹ́kùn. Quadri Oyèbámijí alias Sis Quadri, ìpàdé mọ̀ tún ti di ọjọ́ gbéǹde o.